Ẹ káàbọ̀ sí Mashola Gist TV, ẹ̀yin olólùfẹ́ Mashola Gist TV. Mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin subscribers wa lọ́tún lósì fún gbogbo ìfẹ́ tí ẹ ní sí wa. Ọlọ́run Elédùmarè ọba láàánú á nífẹ̀ẹ́ yín náà o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Today is 21st of August 2025. Gbogbo ẹ̀yin subscribers a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ má bínú wípé ó ṣe díẹ̀ tí mo mú gist bàbá Wẹ̀rìn láti Queen Naomi wá fún yín. Ẹ mọ̀ pé tí a bá gbọ́ nǹkan kan tó jẹ́ pé ó ṣe kókó kò yẹ ká máa rojọ́ lójoojúmọ́. Ṣùgbọ́n èyí tí mo gbọ́ yìí ó ní ìpàdé tí bàbá Wẹ̀rìn ńlá ṣe pẹ̀lú àwọn elders nítorí pé a gbọ́ wípé gbogbo àwọn nǹkan Queen Naomi tó ti sọnù wọ́n ní wọn kò padà sí inú ààfin. Wọ́n ní bàbá Wẹ̀rìn ńlá dẹ̀ ń bi àwọn elders yìí pé ṣé tó bá jẹ́ ìkan kan nínú àwọn ọmọ wọn ní nǹkan sọnù ṣé wọn ò ní gbé ìgbésẹ̀ lé lórí. Ẹ mọ̀ pé there was a time tá a mú gist kan wá fún yín pé slippers Queen Naomi sọnù. There was a time tá a mú gist kan wá fún yín pé aṣọ wọn sọnù. Gbogbo àwọn nǹkan kéékèèké báyẹn òun ló ń sọnù. Wọ́n dẹ̀ ń sọ wípé kábíyèsí ò gbégbèsè nígbà yẹn. Ṣùgbọ́n ìgbà tí bàbá wa dìde tí wọ́n ń gbégbèsè ní ìsìn wọ́n wá ń bẹ kábíyèsí pé kí kábíyèsí fi yèdénú kí wọ́n má ṣe àwọn nǹkan tán láwọn fẹ́ ṣe ní inú ààfin. Wẹ̀rìn ńlá wọ́n ń sọ pé kí ló dé tó jẹ́ pé tó bá ti jẹ́ ọ̀rọ̀ Queen Naomi ni wọn kì í mú bó ṣe yẹ kán mú. Ipe ṣé gbogbo nǹkan tí ojú Queen Naomi ti rí ṣé ìkankan nínú àwọn elders ṣó lè gbarú ẹ̀? Ipe ṣé ìkankan nínú wọn lè gbarú ẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tí ojú wọn ti rí? Ipe nítorí gbogbo nǹkan tí ojú Queen Naomi ti rí nínú ààfin yẹn. Bàbá Wẹ̀rìn ńlá ní tó bá ṣe obìnrin míì á ti sá lọ tó jẹ́ pé àwọn ò tiẹ̀ ní mọbi tó lọ. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi ń jà láti jẹ́ kí ìfẹ́ wọn kó padà wá sí inú ààfin. Gbogbo àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé nínú ààfin náà ti gbé. Ibi ire ni Queen Naomi wà ní ìsìn. Bàbá Wẹ̀rìn ńlá dẹ̀ fẹ́ wọ́n fi ń yé gbogbo àwọn elders yìí pé gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ àwọn ò ní take it for granted o. Ipe nítorí gbogbo àwọn tí wọ́n kó àwọn kinní padà wá wọ́n ti ṣàlàyé bí gbogbo ọ̀rọ̀ ṣe rí fáwọn. Àwọn dẹ̀ máa fi ìyà jẹ ẹni tí ọ̀rọ̀ yìí tó ṣílé lórí. Àwọn máa fi ìyà jẹ wọ́n nítorí Queen Naomi ò ṣe anybody. Ipe Queen Naomi ò deserve ipe kán máa lọ mú nǹkan wọn nínú ààfin torí ibi tó yẹ kán kó nǹkan wọn sí ni wọ́n kó sí. Bí a ṣe gbọ́ wọ́n ní àwọn elders wọ́n ní wọ́n ń bẹ kábíyèsí. Wọ́n ní kí kábíyèsí bàbá Wẹ̀rìn ńlá fi yèdénú. Ipe àwọn mọ̀ wípé onísùúrù èèyàn ni Queen Naomi pé Queen Naomi ò dẹ̀ ń fa wàhálà. Ipe ṣùgbọ́n tí a bá ń wo bí òkú ṣe ń wó ruru ipe nǹkan máa bàjẹ́. Ipe so kí kábíyèsí kan fi yèdénú. Ipe at least nǹkan tó ṣe kókó òun ni pé gbogbo àwọn kinní wọn ti kó padà wá sí inú ààfin. Ṣùgbọ́n báwo la ṣe fẹ́ mọ̀ bóyá gbogbo àwọn nǹkan tí wọ́n kó padà wá yìí òun ni gbogbo àwọn nǹkan tán kó? A lè sọ. Ṣùgbọ́n wọ́n ní bàbá Wẹ̀rìn ńlá wọ́n ní wọn fi ọ̀rọ̀ yìí falẹ̀. Àwọn nǹkan tá a gbọ́ nìyẹn tí mo ní kí n mú wá sí etí ìgbọ́ ẹ̀yin ará ilé. Nǹkan tí a tún gbọ́ òun ni lórí ọ̀rọ̀ awuyewuye tó ń lọ nípa ìgbéyàwó tí wọ́n ní bàbá Wẹ̀rìn ńlá lọ ṣe ní bòńkẹ́lẹ́. Ṣé mo sọ wípé gbogbo nǹkan tí n bá ti gbọ́ màmá mú wá fún yín. Èyí tó bá jẹ́ pé ó ṣe pàtàkì torí gbogbo àwọn ọ̀rọ̀ míì tá à ń gbọ́ a lè sọ lórí social media. Mi ò rí pé bàbá Wẹ̀rìn ńlá lè ṣe marriage bòńkẹ́lẹ́ pẹ̀lú Queen Naomi nítorí ìyàwó wọn ni. Wọn ò dẹ̀ divorce Queen Naomi. So marriage bòńkẹ́lẹ́ yẹn tán ni wọ́n lọ ṣe wípé wọn jẹ́ kéèyàn kankan gbọ́. Mi ò rí pé ìyẹn possible
nítorí elérò ní kábíyèsí ọba Majesty King. Wọn ò ní láti máa ṣe nǹkan ní bòńkẹ́lẹ́, wọn ò ní láti máa ṣe nǹkan ní kọ̀kọ̀. Gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe wọ́n gbọ́dọ̀ ṣe. Even gan tí àwọn pressman tó bá gbọ́, àwọn oníròyìn wọ́n á gbé marriage yẹn, gbogbo ayé ló máa gbọ́. Ẹ̀yin èèyàn lé. Gbogbo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní inú ààfin bàbá Erinla, gbogbo ẹ̀ ni wọ́n ti gbé ìgbésẹ̀ lé lórí pátápátá. Torí a gbọ́ wípé gbogbo àwọn nǹkan Queen Naomi èyí tí ó sọnù, tí ó pòórá nínú ààfin, wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n ti dá padà. Torí bí a ṣe gbọ́, wọ́n ní kábíyèsí ń sọ fún àwọn elders níbi meeting tí wọ́n ṣe pé ṣé wọ́n lè jẹ́ kí irú nǹkan tó ṣẹlẹ̀ sí Queen Naomi yẹn ṣẹlẹ̀ sí ọmọ wọn. Wípé nítorí wọ́n ní láti jà fún àwọn family wọn. Wípé wọn ò ní lajú wọn sílẹ̀ kí gbogbo àwọn nǹkan Queen Naomi kó bẹ̀rẹ̀ sí disappear nínú ààfin. So wọ́n ní àwọn elder yìí, wọ́n ní wọ́n dẹ̀ gba ọ̀rọ̀ kábíyèsí bí a ṣe gbọ́. So right now Queen Naomi wà níbi tó dáa. Ṣé mo pé every time mo máa ń sọ fún yín pé Queen Naomi wà níbi tó dáa. Inú wọn ń dùn, inú bàbá Erinla náà dùn. So àwọn nǹkan tí ó ṣe pàtàkì ó ní ìfẹ́ wọn tó múlẹ̀. Àwọn nǹkan tó ṣe kókó ó ní ìfẹ́ àwọn méjèèjì tó múlẹ̀. Tó jẹ́ pé wọn ò gba àwọn ọ̀tá láàyè láti kó sí àárín wọn. Gbogbo àwọn nǹkan tí a bá tún gbọ́, a máa mú wá fún yín. Ṣùgbọ́n ibi ire òun ni Queen Naomi wà. Ibi ire ni kábíyèsí wà. Tá bá tún gba àwọn nǹkan míì, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ẹ̀yin èèyàn lé, ẹ ní láti follow mi ní orí channel Oore-Ọ̀fẹ́ Gist TV. Àwọn ọ̀rọ̀ ìrírí ayé a máa sọ ní inú àwọn channel yìí. Ẹ kàn sí wa níbẹ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè. Gbogbo nǹkan tí ẹ bá ń fẹ́ lọ́lọ́run máa ṣe fún yín. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe ní agbára Ọlọ́run. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní October 15. Tí a bá ti parí prize giveaway bí lórí channel yìí, ní orí Oore-Ọ̀fẹ́ Gist TV láti máa ṣe àwọn prize giveaway wa. Ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín o. Please share, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.